we are on to it o. bẹ́ẹ̀ ni We dey there together ni o. bẹ́ẹ̀ ni ó máa ṣẹlẹ̀ lágbára Ọlọ́run ó máa ṣojú Àṣẹ. gbogbo wa lágbára Ọlọ́run. Àṣẹ. Àṣẹ. Yeah. mo máa ń tẹ̀lé bàbá Ìbàdàn bàbá Alhaji Abbas lẹ́kọ̀ọ̀kan so mo yẹ àwọn observation yín náà kò wá incorrect nípa sometimes náà bá ti torí ẹ̀sìn àwọn kan pàtó máa fẹ́ ṣẹnu pẹ́ tó ní fẹ́ lọ sórí ẹ̀ so bẹ́ẹ̀ tíyàn bá wo depth of history àwọn nǹkan tíyàn ti mọ̀ nínú ìtàn and of course náà àwọn documented history náà wà ní Yorùbá land tó yẹ pé ó wà documented àwọn kan wà tó yẹ pé relics tó bá dig ground àwọn archaeologists they call it material remains of culture so wọ́n máa fi ń trace history náà back pé kí ló ṣẹlẹ̀ sáwọn ẹni yìí rí níbo wọ́n ti wá báwo ni ilé ṣe jẹ́ so ìgbà táwọn òyìnbó Germans yẹn tí wọ́n dig out orí olókun ní Ilé Ifẹ̀ tó ń wo sculpture yẹn ó yà wọ́n lẹ́nu pé wow àwọn ẹni tí wọ́n advanced pé time yẹn ni àwọn history wọ́n fi long research olókun Sẹni Adé history wọ́n fi wọ́n ń sopa fáwọn òyìnbó yẹn way back so olókun Sẹni Adé náà bí ọba lókun ni wọ́n kábíyèsí náà làwọn náà bẹ́ẹ̀ wọ́n máa ń report back sí Ilé Ifẹ̀ ni but merchant àwọn big island àwọn Lagos Island yẹn merchant ni wọ́n máa ń ṣe trade pẹ̀lú àwọn Portuguese gbogbo àwọn tó máa ń wá sí etí omi very rich kingdom ní kingdom olókun Sẹni Adé so orí wọn ni orí olókun tó wà ní Yorùbá nation yẹn táwọn mùsùlùmí ń bá wájà pé a fẹ́ máa bọ pé ẹbọ la fẹ́ máa ṣe ní Yorùbá nation orí olókun yẹn la fi ń try láti sọ history fún wọn pé no bàbá ńlá wa nílẹ̀ Yorùbá ní olókun Sẹni Adé and symbol yẹn làwọn òyìnbó rí tó fi ń trace the history wa most of the Germans tó wà ní that time so it's just like a symbol that unites us together to connect wa to the rest of the world okay àwọn ìran yìí okay a ti ń bọ nípa wọn ti ń ṣe báyìí nípa wọn ti mọ báyìí nípa wọn so orí olókun tó dẹ̀ dì ó pọ̀ gan kì í ṣe ẹ̀kan kì í ṣe méjì ó pọ̀ bàbá Akíntọ́yè náà kọ nínú ìwé wọn the history of Yorùbá so òun ni ó ń trace wa back to history nǹkan tó bá ti ń rí tó bá ti ń jẹ́ material remains of culture tó bá jẹ́ relics òun ni ó máa ń trace ẹ̀ lọ sínú ìtàn ni báwo ni lè ṣe jẹ́ ibo lè ti wá irú kan tó sọ nípa Clapperton àtàwọn tó lọ sí ọ̀dọ̀ ẹ má mi ìfẹ́ dá yín lẹ́nu kọ́ ni tẹ́ bá ṣe tán bó sì fẹ́ béèrè question níbi Sẹ̀mí Adé yẹn ẹ má sọ̀rọ̀ yín lọ. Sẹ̀mí Adé náà ni mo lọ mà irú ìgbà táwọn òyìnbó débẹ̀ wọ́n fẹ́ ṣe research pé ẹni tán ni wọn kì í rí kí ló fà tán kì í fi ń rí báwo ló ṣe rí ẹ mọ̀ báwo làwọn ṣe fẹ́ report ẹ̀ back into their library because gbogbo táwọn bá rí àwọn máa ń kọ sílẹ̀ wọ́n máa fi ń kọ ìtàn so bó ṣe kọ sínú library wọn náà ní àwọn British kìíní yẹn ìgbà kan lọ sọ́dọ̀ àwọn ní 1903 so Sẹ̀mí Adé ló wà ní àwọn ni wọ́n wà ní agbami tó ń ṣe trade ń bẹ̀ but due to there was a pandemic ìgbà yẹn àwọn àjàkálẹ̀ àrùn kan ṣẹlẹ̀ láwọn time yẹn and then submergence ibẹ̀ yẹn torí tẹ́ bá wò bí kan ní pé Ayétòrò náà lé ní Ondo State ẹ̀ pé omi ti ń wà sáwọn ọbẹ̀ yẹn tí wọ́n pe government pé ìlú ìmọ̀ parẹ́ ó máa rìsà bẹ́ omi tí government tó bá tètè ṣe nǹkan kan sí bẹ́ẹ̀ mi mọ̀ how far the government have gone about it ó fara pẹ́ ní tó ṣẹlẹ̀ nígbà àwọn olókun Sẹ̀mí Adé tí bẹ́ẹ̀ fi ń submerge so àwọn tó wà ń bẹ̀ náà wá relocate káàkiri àwọn kan padà sáwórí àwọn kan wà ní Mọ́bà Èkìtì lénìí because àwọn ìran Mọ́bà wọn náà pè jù Ọ̀tún Èkìtì tí bàbá yẹn sọ lẹ́ẹ̀kan yẹn ara wọn olókun Sẹ̀mí Adé ni wọ́n náà relocate ti Ọ̀tún Èkìtì so nígbà tí olókun kú wọ́n gbé wọn wá sí Ilé Ifẹ̀ wọ́n sí in-house ní Ilé Ifẹ̀ so that kán lè máa rántí wọn ni wọ́n fi gbẹ́ ère bronze head yẹn as òun náà pè ní olókun Sẹ̀mí Adé so bàbá mi tẹ̀ ń gbọ́ fídíò note wọn ní ìjẹta is a very good erudite professor àwọn náà máa ń gba ìtàn lẹ́nu wọn a dẹ̀ máa ń ṣe àwọn fact check pẹ̀lú wọn torí wọ́n ti pẹ́ nídìí ìtàn ìgàn so a lè ṣe research for that pẹ̀lú wọn about olókun Sẹ̀mí Adé so ẹ kí n dúró níbẹ̀ yẹn náà but nǹkan tí mo fẹ́ find out tí mo fẹ́ buttress ni pé agbami ńlá yẹn orí agbami ńlá yẹn highland ní erékùṣù ńlá ni wọ́n máa ń ṣe trade bẹ́ẹ̀ ni so gbogbo proceed of the trade yẹn náà wọ́n máa ń report ẹ̀ back sí Ilé Ifẹ̀ ni so olókun Sẹ̀mí Adé náà ṣe máa ń wárí fún wọn ní Ifẹ̀ ni so wọ́n máa ń pè àwọn ní ọba lókun ọba nílẹ̀ ní Ọọ̀ni Ilé Ifẹ̀ so bí bàtà ní kingdom méjì ní Ilé Ifẹ̀ àtúndì kan náà lórí agbami yẹn ní olókun Sẹ̀mí Adé làwọn oversee
mo dúpẹ́ ẹ ṣe tẹ́ fún mi láǹfààní. ẹ ṣe gan ni gẹ́gẹ́ bí ẹ ṣe sọ bọ́ wọ́n rì àbí wọ́n sínkì sínú omi ni ní ìlú yẹn padà sínkì sínú omi. Kì í ṣe pé bí ìlú yẹn ló kì í ṣe pé àwọn èèyàn kan lórí tí àwọn èèyàn máa ń sún sẹ́yìn fún omi ni so ìgbà tó mi yẹn ti ń rì so kingdom yẹn ni omi submerge àwọn ọ̀kú sí orí àwọn ọlọ́kù sórí omi kingdom yẹn wọ́n sá sẹ́yìn tómi yẹn ṣe ń wá. tómi yẹn ṣe wọ́n ṣe ń sàyìn omi yẹn ń ibi tó máa ti sá kúrò omi yẹn á tún mú bẹ̀ yẹn. tó bá dìgì àwọn bíbá bìṣìn ẹlẹ́nu tá bá ní advancement débẹ̀ ara wọn kingdom tó ti parẹ́ sínú sórí omi. síbẹ̀ up till now àwọn ilé nǹkan kan gbogbo ẹ̀ àwọn òrìṣà kankan mí náà ti sínkì sínú omi bẹ́ẹ̀ ni káláwọn irú àwọn òyìnbó yẹn ni wọ́n ti máa ṣe research débẹ̀ tó yẹ káwọn ìlú ló ti pàṣẹ omi. tí bàbá ọlá Christ ń sọ ẹ bá wọnú omi ibi tó ń sọ yìí ẹ bá wọnú ẹ máa rọwọn nǹkan kan ìṣẹ̀ǹbáyé nísàlẹ̀ omi níbẹ̀ nǹkan tó ń try láti tó ti yé yín kì í ṣe pé àwọn èèyàn yẹn náà rì síbẹ̀. náà rì wọ́n ti sá kúrò níbẹ̀ sá kúrò níbẹ̀ ìgbà tó ti rí pé ibẹ̀ fẹ́ máa sìn náà ti kúrò tẹ bá wá rí ọ̀hún omi yẹn tẹ bá lọ sọ́wọ́n ìsàlẹ̀ tẹ bá rí pé tẹ bá wọ̀ wọ́n fíìmù kan táwọn ìbò yẹn bá lọ sí ìsàlẹ̀ wọ́n máa ń bá àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé nísàlẹ̀ níbẹ̀ ibẹ̀ yẹn ti jẹ́ ìlú tẹ́lẹ̀ kí ó tó di omi kó tó sìn nǹkan tó ń try láti sọ nìyẹn mo get nǹkan tó ń sọ bàbá làákàyè ó yé mi náà ó yé mi gbogbo bó ṣe sọ yé mi. Okay. So orí èké ṣe pé bóyá orí ẹnìkan ni símbọ̀ orí olókun yẹn. orí ẹnìkan ni ọba ní lórí omi tí ó ti yé yín ọba ni ṣùgbọ́n máa wá ń rìpọ́ọ̀tù sí Ọọ̀ni of Ifẹ̀ tí ó ti yé yín òun jẹ́ ọba lórí omi Ọọ̀ni of Ifẹ̀ jẹ́ ọba lórí ilẹ̀ ṣùgbọ́n ìmọ̀ wá ń rìpọ́ọ̀tù fún Ọọ̀ni of Ifẹ̀. bẹ́ẹ̀ni sà. ó ní kí ni wọn táwọn lọ símbọ̀ tá a máa ń gbé sáàrin Yorùbá nation wa. ẹ ṣeun pé kó má lè gbàgbé ẹ wọ́n ṣe fi gbé orí yẹn pé símbọ̀ pé bọ́tí Ilé Ifẹ̀ náà wá padà fún sí nígbà tó kú. bẹ́ẹ̀ni sà. ìgbà táwọn òyìnbó examine orí yẹn wọ́n rí i pé bá ṣe ṣe bronze yẹn ó bá làákàyè mi gan so they were like surprised me really that these people have been advanced not the nírú nǹkan báyìí ló yẹ kó máa dig back into the history. bàbá ṣe rí ìwé kan wà tó yẹ pé wọ́n wá sọ pé àwọn ará ìlú yìí ni wọ́n rí o wọ́n wá ṣó orí wọn lọ nínú ìwé yẹn wọ́n ṣó orí wọn lọ.